ìdílé mi. Ìdílé rẹ. Ìdílé wa. Kò ní bàjẹ́. Ìdílé mi, ìdílé rẹ, ìdílé. ló ní máa ro nínú oore tí bàbá ṣe. Ẹ gbọ́, mélòó ni kí n sọ nínú oore tí bàbá ṣe? Oore rẹ̀ máa pọ̀ ó ju yanrìn òkun lọ. Mélòó ni kí n sọ àfi kí n ṣá máa dúpẹ́. Oore rẹ̀ máa pọ̀ ó ju yanrìn òkun lọ. Mélòó ni kí n ro àfi kí n ṣá máa dúpẹ́. Bẹ́ẹ̀ ni o, ipòkípò tẹ̀dá bá wà, ọpẹ́ ló yẹ ká máa dún. Ipòkípò tí ìdílé kọ̀ọ̀kan bá wà lásìkò yìí, ọpẹ́ náà ló yẹ ká máa dún. Ìyẹn ni èmi ọmọ yín, olólùfẹ́ yín fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Èmi náà ni òní fẹ́ lòmí ṣe mí, Adémọ́lá ọmọ Àmọ̀ó lórúkọ tèmi. Ọmọ tí ó bàjẹ́ tí ó dẹ̀ ní bàjẹ́ láéláé láṣẹ Elédùmarè àti ọlá ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Bẹ́ẹ̀ ni o, ètò wa, ètò yín náà tuntun ni ètò ìdílé mi ní ìpínlẹ̀ ọjọ́ ọ̀la mi. Àmọ́ ká tó kán lu agbami ètò, mò ń bọ̀ ná, mi ò tí ì dé. Ìdílé mi. Ìdílé rẹ. Ẹ káàbọ̀ padà sórí ètò ìdílé mi. Ìdílé mi ní ìpínlẹ̀ ọjọ́ ọ̀la mi. Ohun tá a máa gbéyẹ̀wò lénìí ó lágbára gan. Ọmọ ọ̀dọ̀. Ẹni kìíní, bẹ́ẹ̀ ni ọmọ ọ̀dọ̀. Ìjẹ́ kí ni ìbáṣepọ̀ tí ń bẹ láàrin ọmọ ọ̀dọ̀ àti ìdílé? Ìjẹ́ àǹfààní ń bẹ ń bẹ àbí ewu ń bẹ ń bẹ? Lórí ètò lónìí, àlejò mi ti wà ń kalẹ̀. Gbogbo aláwọ̀ la nígbàgbọ́ wípé obìnrin ló ń ṣàkóso ilé. Àlejò mi lénìí, obìnrin ni wọ́n, abiyamọ ni wọ́n. Àlejò wa, ẹ káàbọ̀ sí rédíò, ẹ bá a dárúkọ yín fún ara lé. Ẹ ṣé atọ́kùn. Orúkọ tèmi ni ìyáàfin Bernice Adékúnlé. Mo jẹ́ ọmọ bíbí ìlú Abẹ́òkúta. Ẹ káàbọ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe gbọ́, ìbáṣepọ̀ wo gan ló wà láàrin ọmọ ọ̀dọ̀ àti ìdílé? Ṣé ewu ń bẹ ń bẹ àbáǹfààní? Ẹ ṣé olóòtú. Ìbáṣepọ̀ láàrin ọmọ ọ̀dọ̀ àti ìdílé, àǹfààní wà ń bẹ, bẹ́ẹ̀ náà léwu sì wà ń bẹ. Jáwo. Ẹ ṣé. Àǹfààní tó wà ní àárín ọmọ ọ̀dọ̀ àti ìdílé ó pọ̀ rẹpẹtẹ olóòtú. Àǹfààní tó wà níbẹ̀ ni wípé a máa ń rí ìdílé mìíràn tó jẹ́ wípé wọ́n ti sọmọ ọ̀dọ̀ dolóríire. Àìmọye ìdílé tó jẹ́ wípé wọ́n máa rán ọmọ ọ̀dọ̀ ní ilé ìwé, wọ́n máa kọ́ ní ẹ̀kọ́ àkọ́jáde tínú àwọn òbí ọmọ ọ̀dọ̀ gan pàápàá máa dùn. Ìdílé mìíràn ti sọ ọmọ ọ̀dọ̀ di ẹbí ara wọn. Ìdílé mìíràn ti sọ ọmọ ọ̀dọ̀ di ọmọ bíbí inú wọn. Lọ́nà o. Ẹ ṣé olóòtú. Lára ẹ̀ ni wípé níbẹ̀ ni ọmọ ọ̀dọ̀, nínú ilé wọn bẹ̀ lọ́mọ ọ̀dọ̀ ti máa gbà ló ti máa lọ́kọ. Nínú ilé wọn níbẹ̀ òun lọ́mọ ọ̀dọ̀ ló ti máa di olóríire. Àwọn ló máa ṣègbéyàwó fún. Àwọn ni wọ́n máa gbalé fún wọn. Ilé tóun àtọkọ máa gbé. Wọ́n ti gbàgbọ́ wípé
ọmọ bíbí inú wọn ni. àwọn ọ̀rọ̀ wọ́pọ̀. ẹ ṣe olóòtú kò wọ́pọ̀. ṣarí lára èyí tí ò wọ́pọ̀ tó tún wá burú jáì jù ni mo fẹ́ mẹ́nu báyìí. ṣarí àwọn ìdílé mìíràn wà tó jẹ́ wípé wọ́n ti mú ọmọ ọ̀dọ̀ gẹ́gẹ́ bí ẹni wípé ẹrú. wọ́n ti gbàgbọ́ wípé iṣẹ́ owó ẹ̀ ló wá ṣe. àṣekúdórógbó iṣẹ́ ni. àwọn iṣẹ́ owó ló wá ṣe lóòótọ́. ẹ ṣe olóòtú kò yẹ kó rí bẹ́ẹ̀. a gbọ́dọ̀ máa ṣe ọmọ ọ̀dọ̀ bí ẹni wípé àwa la bí ni. olóòtú ṣe rí ìdílé mìíràn nígbà tí ọmọ ọ̀dọ̀ ti wà nínú ilé wọ́n ti bímọ tó ti bàlágà ọmọ ọ̀dọ̀ ló máa gbọ́ oúnjẹ ọmọ ọ̀dọ̀ ló máa fọṣọ fún wọn ọmọ ọ̀dọ̀ wọ́n fẹ́ lè ní kọ́ ọmọ ọ̀dọ̀ máa wẹ̀ fún wọn. débi wípé wọ́n ti bà yí ọmọ wọn jẹ́ nípa fífi ọmọ ọ̀dọ̀ kẹ́ ọmọ wọn. ní ọ̀nà tí kò tiẹ̀ dára rárá tí kò wúlò nípa wípé tí ọmọ ọ̀dọ̀ tó bá ti jí òun ló máa ṣe gbogbo nǹkan bí mo ṣe sọ tẹ́lẹ̀ débi wípé ọmọ wọn kò ní lè dá ohunkóhun ṣe kò ní lè gbọ́ oúnjẹ kò ní lè fọṣọ kò ní lè pọn mí. ìyẹn ọmọbìnrin ló dà pé ọmọbìnrin ló ṣe kinní jù ọmọbìnrin ni mò ń tọ́ka sí jù mélòó ni tọkùnrin ọkùnrin máa lọ gbé obìnrin wálé ni ṣùgbọ́n ọmọbìnrin tó jẹ́ wípé ó máa lọ sílé onílé olóòtú irú eléyìí ẹ wá sọ fún mi tó bá dẹni tó ń délé ọkọ ńkọ́ kí ló fẹ́ ṣe irú àwọn eléyìí ló jẹ́ wípé tí wọ́n bá délé ọkọ tí wọn ò lè gbọ́ oúnjẹ kò lè dáṣọ oúnjẹ fọ́kọ á di wípé ọkọ ń bọ́ síta irú wọn lọkọ wọn mọlé ọlọ́kà tó dùn bẹ́ẹ̀ ni nípa báyìí irú wọn wá sọ ibùjókòó wọn nù torí pé láti bẹ̀ lọ àwọn tí wọ́n rọ́kọ nílé ọlọ́kà lénìí tí wọ́n rí lọ́ọ̀la wọn ọ̀nkú ẹ máa ń bá wa ṣe oníbàárà níbí yìí o ìyẹn á di wípé ṣé mo lè máa ṣe oúnjẹ wá fún yín a bá gbé ibùjókòó ẹ̀ sọnù nígbà tó bá wá ṣe oúnjẹ fún irú ọkọ bẹ́ẹ̀ torí wípé oúnjẹ yẹn dùn ẹjọ́ ṣe mind kẹ́ bá mi ṣerú oúnjẹ yìí lọ́la á di ìyàwó tipátipá ó di regular customer ọmọ wa di ọmọ tó ń padà sílé òbí ẹ̀ nítorí pé àwọn òbí ni wọ́n ti fi kíkẹ́ tún ayé ọmọ yẹn ṣe. ẹjọ́ ìyá wa ẹ má bínú tá bá tiẹ̀ sọ wípé òbí ló fẹ́ kẹ́ ọmọ wọn lákẹ́bàdẹ̀ ṣé ọmọ náà ò lẹ́tọ̀ọ́ láti kọ́ irú ìkẹyìn ni. ẹ ṣe olóòtú wọn ò fún ní àǹfààní láti kẹ́kọ̀ọ́ nítorí wípé wọ́n ti gbàgbọ́ wípé ọmọ ọ̀dọ̀ ló gbọ́dọ̀ ṣe gbogbo iṣẹ́ tó bá wà nínú ilé. ìgbàgbọ́ tó ti gbìn sí ọmọ tó ti gbìn sí nínú tí kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ á láti máa fi ọmọ ọ̀dọ̀ ká máa fi iṣẹ́ tọmọ ọ̀dọ̀ bá ń ṣe ká máa bọ́mọ wá bá jókòó ó yá kọjá lọ bá ó yẹ ẹjọ́ lọ dáná ẹjọ́ lọ fọṣọ ẹjọ́ lọ pọ́n mi káwọn wa náà kó lè ṣe kíni kóun náà lè láǹfààní àti jèrè irú ẹ̀. Ìdílé mi, ìdílé wa. wọ́n ní ohun tí a bá jìjọ wò gígùn ló ń gún ojú wo lẹ́yìn fi ń wo ìdílé tiyín ojú wo lèmi fi ń wo ìdílé tèmi ojú wo ni gbogbo wa fi ń wo ìdílé wa ẹ jẹ́ ká jọ káràmásìkì mọ́ ohun tó lè ba ọjọ́ iwájú ọ̀la ìdílé wa jẹ́ nítorí ohun tí a bá jìjọ wò wọ́n ní gígùn ló ń gún bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ìdílé mi ó ní ìpìlẹ̀ ọjọ́ ọ̀la mi ìwọ ńkọ́. Ìdílé mi, ìdílé rẹ, ìdílé wa, kò ní bàjẹ́ òye. ẹ ṣeun ìyá wa ọpọlọ yóò ní dàrú ìyára lé ìyá wa ẹ jẹ́ àwo eré àgbéléwò kan tó tọ́ka sí ohun tá à ń gbéyẹ̀wò lásìkò. Ìdílé mi, ìdílé rẹ. Dáwà, máa mú àmì. Aṣọ ló wà lẹ̀ fún ẹ. Wo kọ́tì kò fọ́ ọmọ. Ṣo ti gbọ́ mi? Kò ṣe kíákíá ni mo fẹ́ ní 20 minutes. Kò fi parí aṣọ yẹn ṣé wọn parí máa dáná. Táwa, gbà kó bá ń fọ àwọn aṣọ yẹn kó dẹ̀ fọ ọkọ mọ́ dáadáa. Létí wọn náà ṣe lè káṣọ ẹ fún mọ́ ètò kó fún jẹta kó bẹ́ẹ̀ fọ.
Mú mi èwo mú rántí ni. Wo ìwọ ń tiẹ̀ iṣẹ́ díẹ̀ ló wà nílẹ̀ fún iṣẹ́ ìwọ náà ti rí tètè ṣe kíákíá kalẹ̀ lọ sọ́jà tó ti gbọ́. Yes ma. Yes ma. Yára o. Ìdílé mi. Ìdílé rẹ. Ìdílé wa. Kò ní bàjẹ́. Ìdílé mi. Ìdílé rẹ. Ọmọ ẹ̀ ọdún mẹ́fà gbáko mo fi jù lọ, ó dẹ̀ máa ń gbá mi létí ni. Kí ni nǹkan tó wá ṣe fún un? Mo fògùn tó ń jẹ fún mi. Kó lè kú àbí? Rárá o. Ọlọ́run mi màá ṣàánú mi. Kì í ṣe kó lè kú, kó máa náwó lé lórí ni, kó má rí tèmi rò. Ṣé mi wàá fọwọ́ ara mi ṣe ra mi bá ìwọ Ọlọ́run? Ìwọ mọ̀ ẹ́. Madam, ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn. Ẹ̀yin náà dẹ̀ kì í ṣe ọmọdé mọ́. Ṣẹ̀rí tá a bá bá ẹran wí, ó yẹ ká bá ẹran náà wí. And you, nǹkan tí ojú ẹ máa rí, ara ẹ̀ á kọ́. Ìwọ mọ̀ ẹ́, nǹkan tí máa ṣe fún ẹ. Nǹkan tí máa ṣe fún ẹ ara á kọ́. Baby, come and take her. Ìdílé mi. Ìdílé rẹ. Ẹ̀yin ará ilé, ìyá wa, ẹ rí pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ rà wó. Màmá, kí lè túrí sọ? Ẹ ṣe olóòtú. Ṣé rí gẹ́gẹ́ bí ohun tí a wò nínú amóhùnmáwòrán yẹn, ohun tó ń wọ́pọ̀ bó ṣe ń ṣẹlẹ̀ gangan òun nìyẹn. Nígbà tí a ò bá ṣọmọ ọ̀dọ̀ dáadáa tó jẹ́ pé ṣe là ń lo ọmọ ọ̀dọ̀ nílò ẹrú. Ẹ rí àwọn ọmọ ọ̀dọ̀ bí ìgbà téèyàn bá gba awakọ̀ ni, kó wá máa lo awakọ̀ yẹn nílò omi òjò, kó má ṣètọ́jú ẹ̀. Ṣé mọ̀ wípé níjọ́ kan tí awakọ̀ yẹn bá gbé wọn tàbí tó lọ tán ní kó lọ bá wọn gbé ọmọ wá nílé ẹ̀kọ́, ó ṣeéṣe kó torí bọgbó tó bá ní kí ló dé, á ní bírèkì ló fẹ́ẹ̀lì torí ní tó fẹ́ ṣe ni. Torí sì jẹ́ wípé bírèkì fẹ́ẹ̀lì. Bírèkì ò sì fẹ́ẹ̀lì torí wípé ó fẹ́ yoró ohun tí wọ́n ń ṣe lára àwọn ọmọ yẹn ni. Àmọ́ ìyá wa, ẹ má bínú, a sì rá àwọn ọmọ ọ̀dọ́ mi tó yẹ pé bá a forí ṣe bá a fọrùn ṣe náà, oróyìn náà ló sì máa yá lára àwọn ìdílé tó gbà wọ́n sọ́dọ̀. Ẹ ṣe olóòtú, èèyàn gbọ́dọ̀ máa fi oró ya oró. Àwọn àgbàbọ̀ wọ́n ní àdóró yin oró kì í jẹ́ kóró tán. Ṣé ẹrẹ́ni tá a ṣe lóore tí ò bá dúpẹ́ kí ẹlòmíì ń bọ̀ wá san oore yẹn. Ṣé ẹrẹ́ àwọn tá a ṣe fún tó lọ yẹn òun náà máa kó tiẹ̀ ń wájú. Àwọn ọmọ ọ̀dọ́ ní kọ́kọ́ ìyẹn túmọ̀ sí wípé tá a bá ní ọ̀rẹ́ pàápàá tàbí ẹbí ẹni tá a ṣoore fún, tá a forí ṣe, tá a fọrùn ṣe fún, tó wá pàpà fi bí iṣu ni. Ká má torí ẹ̀ bára jẹ́, àmọ́ pé ó ń lọ kó tiẹ̀ ń wájú, ó dẹ̀ máa kó. Ẹ̀pẹ́ sàn á ké. Bẹ́ẹ̀ ni, kò sẹ́ni tó ń gbà lùbọ́sà tó máa débẹ̀ tó máa lẹ́fọ̀ọ́ lòun fẹ́ fẹ́, kò ṣeé ṣe. Bó ṣe jẹ́ nìyẹn olóòtú. Màmá, yóò dà fún ilé ẹ̀kọ́ sí. Ẹ̀yin ará ilé, mo rí pé ẹ̀ ń gbádùn ètò wa, ètò yín, ètò ìdílé mi. Màmá, a fọ̀rọ̀ wá àwọn aráàlú lẹ́nu wò lórí ọ̀rọ̀ yìí náà ni. Ẹ jẹ́ àgbọ̀ ohun tó ń bọ̀. Ewu púpọ̀ wà nínú ká máa fi ọmọ ọ̀dọ̀ ká fi tọ́ ọmọ nílé. Ewu tó dẹ̀ wà ń bẹ̀ ni pé à ń tún ayé àwọn ọmọ ọ̀dọ̀ yẹn ṣe ni, because nǹkan tó bá ń ṣe báyìí ó máa mú wọn ní agbára àti lè ṣe bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ nígbà tó bá di àgbà, tó bá di ẹ̀yìn wá ọ̀la. But àwọn ọmọ wa tó jẹ́ pé a fẹ́ jẹ́ kán ṣe nǹkan kan, a fẹ́ jẹ́ kán pọnmi, a fẹ́ jẹ́ kán fọṣọ, a fẹ́ jẹ́ kán fọbọ́, indirectly or nídàkejì à ń ba ayé wọn jẹ́ nìyẹn.
à kò dẹ̀ yẹ ká báyé wọn jẹ́ nítorí pé a pè wọ́n ní ọmọ wa a dẹ̀ fẹ́ kọ́ wọn a fẹ́ kọ́ di igi ràbàtà lọ́la ni tá a bá dẹ̀ wá ń ṣe ìkọ́ báyìí tá a fi ọmọ ọ̀dọ̀ tá a fi ń kọ́ wọn ọmọ ọ̀dọ̀ yẹn náà òbí kan náà ló bí wọn bá a dẹ̀ ṣe bí ọmọ ọ̀dọ̀ la ṣe bí àwọn ọmọ tí a pè ní ọmọ tiwa ọmọ ọ̀dọ̀ yẹn náà ó jẹ́ ọmọ ní ọ̀dọ̀ àwọn bàbá àti ìyá tiẹ̀ ìyá àti bàbá ẹ̀ ló kàn jìnnà sí ibi tó wà so kò yẹ ká máa fi ọmọ ọ̀dọ̀ ká fi máa kọ́ ọmọ tiwa bá a ṣe ń kọ́ ọmọ ọ̀dọ̀ yẹn ló yẹ ká máa kọ́ ọmọ tiwa náà ká máa kọ́ àwọn méjèèjì nítorí tó bá di lọ́la àmọ́ ibi tí ọmọ ọ̀dọ̀ yẹn tó lè wà ipò tó lè wà tó lè jẹ́ pé ó lè ran ọmọ tiwa lọ́wọ́ lọ́la àdẹ̀mọ́ ibi tí àwọn ọmọ wa náà lè wà tá a lè jẹ́ olùrànlọ́wọ́ fún ara wọn. kò dá kí wọ́n máa fi ọmọ ọ̀dọ̀ kan fi máa tọ́ ọmọ nítorí tó bá fi ọmọ ọ̀dọ̀ tọ́ ọmọ ó lè bà ayé ọmọ jẹ́ kò tiẹ̀ kí ń jẹ́ kí ọmọ gan kó lè ní future good future because tó bá fi ọmọ ọ̀dọ̀ tó bá fi tọ́ ọmọ tó bá jẹ́ obìnrin ni àti gbélé ọkọ ẹ̀ ó dọwọ́ Ọlọ́run. ewu tí mo rí nu ká kẹ́ ọmọ ọ̀dọ̀ sí ọmọ ni pé ọmọ ọ̀dọ̀ ó wà dangerous nínú ilé gan because gbogbo nǹkan tá a bá fẹ́ jẹ ní mímu ní anything òun ló ń ṣe wá so èèyàn ní láti máa kẹ́ ọmọ ọ̀dọ̀ náà bí ọmọ nítorí ewu orí wa náà ni torí téèyàn bá kẹ́ ọmọ ọ̀dọ̀ kò sí nǹkan tí ó lè fi sínú oúnjẹ wá fún ọ̀gẹ̀ ó lè pa odindi family yẹn kó parun látòrí pé tó bá ti pa bàbá àwọn ọmọ náà máa di wọ́nranwọ̀nran ọlọ́mọ aṣọ wa lọ́mọ aláìní bàbá aláìní ìyá láìpẹ́ ká ló ń jẹ́ ká dàgbà ká pẹ́ láyé. Ìdílé mi, ìdílé rẹ̀, ìdílé wa kò ní bàjẹ́ òye. Ìdílé mi òye. Ìdílé mi. Ṣóhun nípìnlẹ̀ ọjọ́ ọ̀la wa sẹ́. Màmá òun náà lè tún rí gbọ́ yẹn o kí lẹ rí sọ sí yìí. ẹ ṣe olóòtú ṣe rí ju gbogbo ẹ̀ lọ àfi ká ṣe kíni ká tọ́jú àwọn ọmọ ọ̀dọ̀ ká tọ́jú ọmọ ọ̀dọ̀ ká ṣe wọ́n gẹ́gẹ́ bí ẹni wípé ọmọ bíbí inú wa kí wọ́n bá ṣe kíni kó má bàa ba ìpìlẹ̀ ọjọ́ ọ̀la wa jẹ́ àfi ká tọ́jú wọn tá a bá ṣe wọ́n dáadáa ìpìlẹ̀ ọjọ́ ọ̀la wa àti tàwọn ọmọ wa á dára torí pé wọ́n máa ṣe àwọn ọmọ yẹn bí ẹni wípé ẹbí àwọn ti dì kan náà bó ṣe yẹ ká máa ṣe nìyẹn. ẹ ṣeun ìyá wa ẹ yára lé ọ̀rọ̀ lẹ gbọ́ yẹn o àwọn Yorùbá bọ̀ wọ́n ní ọmọ tá a bá kọ́ ni ó gbé ilé tá a bá kọ́ tà nítorí náà ẹ má jẹ́ a máa fi ọmọ ọ̀dọ̀ kẹ́ ọmọ wa lákẹ́bàjẹ́ ẹ ṣeun ìyá wa. lórí ètò ìdílé mi lábala òun lè tó abala tó pọn sókàn náà ni abala ìbéèrè ìyá wa ìkòtò rèé ìkíní ìkejì ìkẹta ìkẹrin títí dórí ìkarùn-ún ìbéèrè ní bẹ́ẹ̀ ewu lẹ́yọ̀ láàyò òun ni kì í bá yín. ọ̀dà Jésù ló kọ orúkọ mi nọ́mbà 1 ni mo jẹ́ ẹ bá mi mú ìkòtò àkọ́kọ́. nọ́mbà 1 ìyẹn ipò kíní kọ́nù. bẹ́ẹ̀ni yóò dà fún yín màmá. ẹ ti àwo ìbéèrè tí ìyá wa mú. mo bá lè sọ pé ìbéèrè yìí gan-an òun ló tọ́ sí yín. a fẹ́ kẹ́ fà mí sórí gbólóhùn yìí mo rí pé àyà yín ti ń rú kí gbólóhùn náà ni àgbàlẹ̀tù ọmọdé làwọ̀. dòdòrédò rèrèmírèmí. lẹ́ẹ̀kan sí ma. dòdòrédò rèrèmírèmí. àgbàlẹ̀tù ọmọdé làwọ̀ dòdòrédò rèrèmírèmí. ẹ̀yára lé ìjáwọ́ gbà owó gbà àtàwọn èrè. ẹ ṣe olóòtú. ẹ ṣe ó bà àdúpẹ́ lẹ́ẹ̀kan sí pé àpèyìn ẹ sì jẹ́ wa
lórí ètò yìí ìdílé mi kì í ṣe àṣà wa kí àwọn àlejò wa lọ lọ́wọ́ fífò lórúkọ àwọn tó gbé ètò yìí kalẹ̀ ìyẹn OAFP òní àfọyín ní ẹ̀bùn pé àpè yín ẹ sì jẹ́ wa. ẹ ṣe atọ́kùn ètò a máa rí yín bá mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ OAFP iléeṣẹ́ yín ò ní jóná ẹ túbọ̀ máa tẹ̀síwájú sí ẹ ṣe àdúpẹ́ o. ẹ ṣeun ìyá wa a sì lérò pé tá a bá pè lọ́jọ́ mi ẹ jẹ́ wa. àmọ́ máa lọ́wọ́ kan. ẹ ṣeun ma tó a nílì jù báyìí lọ lórí ètò fún tọ̀sẹ̀ yìí a lérò wípé ẹ gbádùn ètò náà ètò ìdílé mi ní ìpínlẹ̀ ọjọ́ ọ̀la mi tó bá rí bẹ́ẹ̀ ìpàdé di ọ̀sẹ̀ tó ń bọ̀ èmi náà ni wọn ní fẹ́ lòmí ìṣe mí ọmọ yín olólùfẹ́ yín Adémọ́lá ọmọ Àmọ́ ọmọ tí ò bàjẹ́ tí ò dẹ̀ ní bàjẹ́ láéláé lọ́lá Ọlọ́run àti ọlá ìfẹ́ tẹni sí wa títí ọjọ́ mẹ́jọ ire o. Ìdílé mi, ìdílé rẹ, ìdílé wa, kò ní bàjẹ́ òye. Ìdílé mi òye. Ìdílé mi. Ṣóhun nípìnlẹ̀ ọjọ́ ọ̀la wa sẹ́. Ìdílé rẹ. Ẹ jẹ́ ká dìdílé wa mú. Ìdílé wa.